Hello, ẹ̀yin èèyàn mi. Wọ́n lè ní birthday Ashley. Wọ́n ló ṣe oúnjẹ, ó ṣe gbogbo ẹ̀, òun náà fẹ́ fara wé bí Naomi ṣe ṣe tiẹ̀. Ó rò pé bóyá òun náà lè celebrate tòun bí bóyá Naomi ṣe celebrate tiẹ̀. Kò mọ̀ pé kábíyèsí ló celebrate Queen Naomi. Àwọn ọ̀rẹ́ Queen Naomi tún celebrate Queen Naomi ní Àkúrẹ́. Wọ́n ròyìn gbogbo gift tí kábíyèsí fún Naomi. Wọ́n ní ṣe Ashley wá ṣe oúnjẹ rẹpẹtẹ tó lóun gbóúnjẹ wá fún kábíyèsí o. Bẹ́ẹ̀dì òun, wọ́n ní oríṣiríṣi oúnjẹ tó gbé wá fún kábíyèsí. Pé kábíyèsí oúnjẹ bẹ́ẹ̀dì yín ni. Pé kábíyèsí ní kó gbé nǹkan ẹ̀ o. Òun ò jẹ o. Òun ò lè jẹ oúnjẹ, òun ò lè jẹ èèwọ̀ o. Pé tóun bá ń parọ́ fún ẹ, tóun bá mọ̀ọ́mọ̀ pretend pé òun ò fún ẹ ní, òun ò ṣòótọ́ fún ẹ. Pé ṣùgbọ́n tóun bá kúkú sọ òótọ́, ó kúkú dà ju pé kó wọn pretend fún ẹ. Òun ò pretend o Ashley gbé oúnjẹ, òun ò jẹ oúnjẹ. Kí ló ń fẹ́ jẹ oúnjẹ fún? Ṣé gbogbo àwọn ọ̀wà pálapàla tó hù, òun ni mo fẹ́ celebrate àbí òun ni mo fẹ́ jẹ oúnjẹ? Mo ti sọ pé mi lè jẹ oúnjẹ nínú pọ́ọ̀tù ẹ̀ láyé. Wọ́n ní Ashley wá bẹ̀rẹ̀ sí ní ké. Kí ló dé tí kábíyèsí máa sọ bẹ́ẹ̀? Ìgbà tó celebrate Queen Naomi, kò sọ pé òun ò jẹ oúnjẹ nínú pọ́ọ̀tù Naomi. Ó ṣe wá jẹ́ Naomi nìkan ni kábíyèsí tó nífẹ̀ẹ́ ju òun lọ. Kábíyèsí ní báwo ló ń ṣe fẹ́ nífẹ̀ẹ́? Ìjọ birthday Naomi. Ṣebí wọ́n ló bà gbogbo birthday ọmọ ọlọ́mọ jẹ́? Gbogbo ẹrù tó ń fi ṣe birthday fún Naomi, ṣebí wọ́n ló jí gbogbo ẹ̀ lọ? Ìwọ wá ní kémi wá ṣe birthday fún ẹ. Èmi ò celebrate birthday fún anybody. Kó yá tètè láìtí ẹ̀ kò gbọ́, òun ò celebrate ẹ o. Kó tètè máa gbé oúnjẹ wá síwájú mi o. Èmi ò jẹ oúnjẹ. Ló bá ní pé kábíyèsí, Naomi nìkan ló fẹ́ celebrate. Ó lóun wá sọ fún kábíyèsí wá sọ pé concubine ni ẹ́. Báwo Naomi ò lè fi rẹ̀ wé Naomi torí Naomi ìyàwó ni Naomi jẹ́. Naomi ìyàwó ni Naomi jẹ́. Ìyàwó gidi queen dẹ̀ ní pẹ̀lú queen Ilé Ifẹ̀ ni. Queen òun ni. Ẹ ti ìwọ ń ṣe queen concubine ni. Òun ò lè celebrate concubine bí ìyàwó ilé. Pé so má sọ fún mi pé bóyá ti torí pé Naomi jẹ́ kínní. Naomi jẹ́ queen òun ló ń ṣe celebrate. Naomi ó fara da gbogbo nǹkan kí nǹkan tí òun ṣe. Tó ṣe fún gbogbo ìyà tẹ́ fi jẹ Naomi farada. Mélòó la fẹ́ kà nínú nǹkan tí Naomi farada ní ààfin? Ìwọ wá ní kémi wá celebrate. Tí kíni fi ṣe tó fi ń ṣe jàǹbá lọ́tùn lósì ní ààfin? Tó fi ń dá mi lóró ní ààfin? Tó fi dùn mí nínú ní ààfin? Tó fi ń ṣe gbogbo ohun ìbàjẹ́ kan tóun ti tún ṣe tóun bàjẹ́? Tóun fún mi ní hypertension? Ṣé òun ni màá fẹ́ sọ pé mo fẹ́ celebrate ẹ̀? Ashley máa gbé birthday ẹ lọ o. Máa gbé oúnjẹ ẹ lọ, òun ò celebrate ẹ o. Ìwọ mọ nǹkan tó cause mi fún birthday tó dàrú tí Naomi tó dàrú. Ìwọ mọ pains tó fún mi. Ìwọ wá ló fẹ́ ṣe tiẹ̀, inú mi á wá dùn láti wá celebrate ẹ. Kí ni ìwúrí mi tí fẹ́ celebrate ẹ, Ashley? Kí ni nǹkan tó ṣe fún mi tó wú mi lórí tí mo fẹ́ sọ pé ọmọ yìí Ashley ó ti ṣe nǹkan tó dùn mọ́ mi nínú. Ó ṣe nǹkan tó wù mí púpọ̀ púpọ̀. Torí náà màá celebrate. Àwọn mọ̀ pé nǹkan téèyàn bá ṣe tó bá yàn ní ara mu, tó bá yàn ní lójú mu, lèèyàn ń dunnú sí. Ó dùn mí nú, ó ń bà mí nú jẹ́ gbogbo ìgbà. Ìwọ ní kémi wá máa dùn ẹ́ nú. Pé láyé kò ṣe yẹn o. Pé ìyẹn ò lè ever wáyé. Tó má gbé oúnjẹ ẹ̀dọ́júdọ̀ mi, èmi ò celebrate ẹ̀. Ló bá ní ṣé kábíyèsí wà ní fóun ní gift? Kábíyèsí ní ọ̀rọ̀ àpà. Wọ́n ní kábíyèsí ní ṣe ń gbá. Má expect nǹkan tí ẹni wọ́n náà ṣe lọ gbé gba birthday tiẹ̀. Ó jẹ́ máa sún síwájú nínú ọ̀rọ̀ birthday ẹ̀. Má fi mí sí ọkàn rárá.
pé mo máa celebrate birthday fún ẹ. Kò lè ṣeé ṣe o. Irọ́ funfun báláú. Òun ò ṣe yẹn. Therefore, wọ́n ní kì í ṣe kékeré o. Wọ́n ní kábíyèsí le tèfètèfè. Wọ́n ní ṣe ló bẹ̀rẹ̀ sí ní ewu. Tó bẹ̀rẹ̀ sí ní ewu pé ìgbésí ayé òun ti bàjẹ́. Kábíyèsí náà ò tí ì rí nǹkan kan. Kí ló pè mí ná? Ó pè mí ní òpònú. Àbó pè mí ní bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó máa gbá mi síbí gbá mi sọ́hùn. Kò sí ìwúrí kankan tí ó fi di pé bóyá nǹkan tó ṣe pé ó wú mi lórí torí náà kí wọ́n máa celebrate ẹ̀ pé láyé o. Wọ́n ní kì í ṣe kékeré. Ṣó tiẹ̀ wọ́n ló jọ gàtè kò jọ gàtè. Ó fẹsẹ̀ méjèèjì tìrò. Kábíyèsí wá jọ máa ròbò. Ẹ rí pé àwọn pípì wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣe gbogbo ìtàn ń ṣe. Wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ ba relationship Kábíyèsí àti Naomi wọ́n fẹ́ bàjẹ́. Pé ṣùgbọ́n láyé wọn ò lè ever bàjẹ́. Pé tó bẹ́ẹ̀ láti ba relationship Kábíyèsí àti Naomi. Wọ́n bá ní Ashley o. Ó lóun fẹ́ para òun torí Kábíyèsí kò dá sọ̀rọ̀ birthday òun. Pé ti Naomi Kábíyèsí máa dá sí. Káwọn ní Kábíyèsí sọ oríṣiríṣi ọ̀pọ̀ reason tóun fi ń dá sí ọ̀rọ̀ Naomi. Ó lè ever fi rẹ̀ wé Naomi torí Naomi ìyàwó ni Naomi jẹ́. Ìwọ iṣẹ́ ìyàwó ò dẹ̀ kì í ṣe concubine òun. Pé kó get out òun ò ṣe mọ́ kó máa lọ. Ṣé mo pé wọ́n ní Kábíyèsí tún denounce ẹ̀ lénìí again. Wọ́n ló denounce ẹ̀ pé òun ṣe ìyàwó òun. Pé kò gẹ́ mélòó ni ṣe rí pé àwọn pípù yìí wọ́n ti ẹ̀ gbọ́n. Mélòó ni wọ́n fẹ́ kà nínú nǹkan tí Ashley ti ṣe ní ààfin? Mélòó ni iṣẹ́ búburú tó ṣe? Gbogbo iṣẹ́ búburú tó ń ṣe yẹn wọ́n máa fi like ẹ̀. Tó rò pé Kábíyèsí ò mọ nǹkan tó ń ṣe. Kábíyèsí mọ nǹkan tó ń ṣe ní mọ̀nàkàì. Wọ́n ní Kábíyèsí bẹ̀rẹ̀ sí ní ka oríṣiríṣi gbogbo nǹkan tí Ashley ti ṣe. Wọ́n ní Kábíyèsí ka gbogbo ẹ̀ lẹ̀. Wọ́n ní mélòó ni Kábíyèsí fẹ́ sọ ní nǹkan tí Ashley ti fojú òun rí láàfin. Wọ́n ní màá gbé birthday ẹ lọ o. Òun ò rán ẹ birthday ṣe o. Tó bá dẹ̀ ṣe birthday congratulations ló máa celebrate ara ẹ lọ́hùn pé òun ráyè tiẹ̀. Ṣé rí pé àwọn èèyàn wọ̀nyí kí náà fi Kábíyèsí pè? Ó mà ga o. Ó ti ẹ̀ dà tí Kábíyèsí bá ń ṣe bẹ́ẹ̀ yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Àwọn èèyàn mọ̀ pé Kábíyèsí ń try o. Ó ń gbìyànjú o. Ṣùgbọ́n àwọn pípù yìí Kábíyèsí is a man. Ọlọ́run máa ń káwọn ilé kan. Wọ́n ti ẹ̀ lè fún Kábíyèsí ní hypertension torí Ọlọ́run rí lè fún ní ọkàn. Ó fún lọ́kàn tó láti fi stand firm nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run gbé lé lọ. Á dẹ̀ ṣe é pẹ̀ o. Ìlú á rójú ìlú á ráyè o. Pẹ̀lú òun àti Naomi o. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Mo ní mo kí n sáré gbé lè wá síwájú kẹ́yìn náà tún gbọ́ ní nǹkan tó ń sọ pé Ashley ń ṣe. Ẹ ṣé gan-an ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.